one God, one Son, one faith, one universe. Canal Oduwemi Producciones presenta. Mo kì ọ́ Olódùmarè ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ káyé ọba náà ní ìjọba ọdún kíkó ọ̀yẹ́rú rẹ̀ bàbá pé mo pé bàbá pé màgbàmàgbà bàbá pé mèwèmèwè bàbá jọdélé eke Ifashade.com mọ̀mẹ́ni yóò dùn ní ọ̀pọ̀ gẹ́gẹ́ ìrẹ̀mí lójú lọ àìgúnlẹ̀ àjàgbà gúdúgúdú ìsọjọ́gbà dòdún báládì ọba sílé kánnákánná mọ́ jáda lẹ́bù bóbìnrin ọba sílé eégún apẹ́gbà bísàgbó ọba sílé kọ́ńdúkọ́ńdú lọ́ọ́yà mọ́ dá amáfíì Ṣàngó àmọ́ múdọ́kọ èèyàn tí ó ṣòwò àlékọ́rẹ́ ní àtẹ̀wá ẹjọ́ fàṣẹyẹ náà kó gini lọ ọ̀wàràǹkáká ìwé àgbọn ọ̀rọ̀ o kàkàkọ́rọ̀ lẹ́yìn lè ní kókó gbọ́ ẹ̀rọ akíká àwọn náà tẹ àrò kàn ń fá wọn ti ọ̀dọ̀fin kàn ń fá Ifashade.com àrò káwọn ìjàjà o ọ̀dọ̀fin káwọn ìjà gbọ́jàre oníkàmọ̀gùn ọ̀gbọ́dọ̀ jẹ́ orúkọ ọmọ kéékèèké káwọn ìṣèkà o òǹkàmì lọ́gẹ̀dẹ̀ òǹkàmì láwùsá bẹ́ẹ̀ bá ní ẹ mọ́ ka ẹ̀ka ìyá la ká gbọ̀n bàbá la ká ká ntàn pàlẹ́ yìí la ká ká gbàsá o ibà bí akarakara òkúta owó kèyèyàn owó ètò ìṣe kò rí ọkà alẹ́ pọ̀ mọ́ra òde owó ọ̀pẹ lọ́kàrà òde pọ̀ mọ́ra alẹ́ owó kèyèyàn owó ètò ìṣe kò rí ọkà yẹlẹ́ pọ̀ má dirẹ ńgbọ̀ ọ̀pẹ lọ́kàdì ẹ̀pọ̀ mẹ́yẹlé owó kèyèyàn owó ètò ìṣe kò rí ọgbà gbúre lójú ọ̀sájú ọ̀láyọ̀ ọ̀jàre ó fi kúùkù tarada yapalẹ́nu ara análẹ́ndé ara omi tó abẹ́rù ọjàre owó kèyànyànyà owó ètí ó ṣe kò rí omukara èèbọ̀lì ọkà kárọ̀ ọba ní kótókakọ ọlà ló ń kàkàkà títí ọwọ́ ọ̀tẹ̀ kàkà owó kèyànyànyà owó ètí ó ṣe kò rí ọgbà gbúre lójú ọ̀tàjèrò láyọ̀ ọjàre ó fi kúùkù Ifashade.com ara omi tó abẹ́rù ọjàre owó kìyànyànyà owó ètí ó ṣe kò rí ọkà kárọ̀ ọba ní kótókakọ ọlà ló ń kàkàkà títí ọwọ́ ọ̀tẹ̀ kàkà àdúrà fún ọlọ́fin orí ogbó àdúrà fún ọlọ́fin orí atọ́ àdúrà fún ọlọ́fin kàkàwó ta ló lè bá sàn kó sọgún o òkòkòǹkò ta ló lè bá sàn góòsògùn Ọ̀rúnmìlà o òkòkòǹkò ta ló lè bá sàn góòsògùn. ó lè bá sàn góòsògùn. Ifashade.com oríkì Ọ̀rúnmìlà o ògógógó ta ló lè bá sàn góòsògùn. mo kiri títí mọdẹ gbà ajá mọdẹ sáàdì rẹ mọdẹ kẹkẹ bẹtẹ mọdẹ ọ̀ràn kàkà bìwé àgbẹ̀ ìgbéró ìyá ẹni ní bí ni bàbá ẹni ní bí ni ọ̀nà ìlànà táàbìdé lulẹ̀ yìí wọn ẹ̀kúrọ̀ mẹ́rin tá a mọ̀ ni òkòkòǹkò ta ló lè bá sàn góòsògùn. ọlẹ́ bá sàn góòsògùn ògógógó ta ló lè bá sàn góòsògùn Ọ̀rúnmìlà o ògógógó ta ló lè bá sàn góòsògùn. ẹ̀kẹ́lẹ́ móríbà ọmọ òun rárá àdásí móríbà ọmọ Ifashade.com móríbà tàbí kọ́mọ̀ ṣe móríbà bàbá móríbà yèyé móríbà olúwo móríbà ojúbọ̀nà o ìpàǹpá sìgìdì móríbà adásọmọ mìíró wọlé jẹjẹ parakùn ọba rẹsà ọjàre kíbọ̀ máa ṣe o gbowó oró sọ pé móríbà kọ́ máa ṣe máa ṣe o gbogbo lọ́gbà móríbà kọ́ sẹ̀rù Ọ̀rúnmìlà o gbogbo oró sọ pé móríbà kọ́ máa ṣe. ìyá ifo òkú omi sábì ọ̀pára ifo òkú ọmọ ejò méjì tọ̀nà ọ̀wọ̀ o ifo òkú ọmọ ejò méjì tí jà ráńpátá lórí eréwé táríta àbìdíta fẹ́rí àbìdíhẹ́ ìyáálé ilé wọn lolùdóró ọ̀dọ̀fin bẹ́ẹ̀ lólùsìkà o baálé lẹ́sà tẹ̀ ní dágundágun èéṣe ẹ̀lẹ́mọ̀lọ́fílódòye ilé bàbá rẹ̀ ẹ̀mọ́lọ́fílódòye tán wọ́n lè yẹ lójú ọlọ́fin ìfọ́tọ́ ti pé bẹ́ẹ̀ ni àyàwó bẹ́ẹ̀ ni ó ní àrọ́kọ́mọ́ ọ̀rọ̀bì wọn lé hàn lórí àpàdà àkọ́mọ́ ìparíbi wọn dọ̀tọ̀ wọn jẹ́ ìjókòó lónìí jẹ́ ìjókòó mi jẹ́jẹ́ ni mo jókòó mi alápà nígbèrè mi ò sí bákíbákí
òdògbò nìkẹrẹ nígbé alápá mi tìrìtìrì. ẹgbẹ́ oní babaláwo rẹ̀. àwọn olódó á fún Ọ̀rúnmìlà. Ifashade.com. Oríkì ìbádìdọ́rùn àgbò ní ọmọ rẹ ó àgbò ọmọ rẹ ò jẹ́ ńláyè bá kú lọ. ayé bá kú lọ o àgbò màmá rẹ ò jẹ́ ńláyè bá kú lọ Ọ̀rúnmìlà o àgbò màmá rẹ ò jẹ́ ńláyè bá kú lọ. Ifá ló dé ní mò ń lóde ní ẹni lọ́mọdé kàwó adúláfúnni ní ọlọ́mọ olókun. Ifá ló dèjì mo sì ló dèjì o èjì làgbàlagbà àtayò o adúláfẹ́jì tó dé ọmọ wọn òde ọ̀sà o Ifá lóde ta mo lóde ta àtakọ́lọ́dẹ tẹran adúláfún abíta sọmọ àkọ́fà lé ọ̀gbọ́n ìrìngún Ifá lọ́dẹ̀rin mo lọ́dẹ̀rin ẹ̀rín ni wọ́n rí fọ́n náà ọtí ẹ̀rín ni àgbàrá rìn kodò lọ́nà o Ifashade.com. adúláfún ẹlẹ́rìí sàjẹ́jẹ́ ọmọ kólé ó yà tó kó Ifá lóde fà mo sì lóde fà o Ifá lé wọn ò tó fà oko ìfoko wọn ò tó fà lé adúláfún ọlọ́fẹ̀ẹ́ ta àjèrè àbújọ jọjọ ìfàsífà lẹ́kùnrin o Ifá lóde jẹ́ mo lóde jẹ́ olúgbò oníṣòro mọ́kìjọba lọ́jẹ́ àrẹsẹ̀ oníṣòro mọ́kìjọba lọ́jẹ́ Olúkòyí ọmọ àgbà tí yàrùn o kò níṣòro mọ́kìjọba lọ́jẹ́ o adúláfún oníjẹ ní ọmọ Ògúnlé asọ̀tẹ ọmọ atẹkulẹlẹ bẹ́ẹ̀ mọ lórí Ifá lọ́dẹ̀jọ́ mo lọ́dẹ̀jọ́ ilé gbogbo wa ẹjọ́ ní ọ̀nà gbogbo wa ẹjọ́ ní àwọn olódó fún àbíjọ tí ọmọ àkófà lé àgbọnìrìngún Ifá lọ́dẹ̀ sàn mi àṣàgbọ́ aṣọ mi àwọ̀ ọ̀gbọ́ ẹ̀wò àwọn olódó fún ẹ̀túgbẹ́lẹ́jẹ́ Ifashade.com. Ifá lọ́dẹ̀ wá mo lọ́dẹ̀ wá o wíwá náà wà láwo kiri àdúrà fún wa tí sọmọ bá jà láyé àdúrà fún àwa tí sọmọ bá jà níwàrún Ifá lọ́dọ̀ kàlámù olódèlé èlé ni wọ́n dẹrù olú èlé ni wọ́n dẹrù àwọ̀ o èlé ni wọ́n dẹrù àjàǹkọ́dá ilé Àkúrẹ́ ọmọ ẹ̀kọ́ tí múro gélé eléegun o Ọ̀rúnmìlà ló dìdí Ifá mo ló dìdí ìdí ni gbẹ́dọ́gbẹ́dọ́ tí gbẹ́dọ́ ìdí lọ́jà yòjà ó ti jà yọ̀ ọjà rè ìdí ni Ọ̀rúnmìlà tí bóbìnrin rẹ̀ ṣeré kó tó dorí kó tó dọmọ mọ́kínní àwọn lóde sáláyé dúrà fún wa ní òde sáláyé mọ́kínní àwò sáláyé dúrà fún wa ní òde ọ̀run kọjá mọ́kínní ó ṣe mí mọ́kínní ọjẹ́ mọ́kínní ó ṣe mí. ó sì ní o mọ́kínní ọjọ́ mọ́kínní kó ṣe mí Ọ̀rúnmìlà mọ́kínní ọjọ́ mọ́kínní ó sì ní. Olúọdẹ ó sì jálá lóde o kò ní burúkú ta kólúọdẹ ó sùn jálá lóde. ó sùn jálá lóde o kò ní burúkú ta kólúọdẹ ó sùn jálá lóde Ọ̀rúnmìlà o kò ní burúkú ta kólúọdẹ ó sùn jálá lóde. iná tó wálé ilé là wá àgbẹ̀ tí ò wálé dùn rẹ̀ ní ìyàn ọkùnrin tí ò wálé dùn rẹ̀ lóbìnrin ẹsẹ̀ ẹ̀kọ́ ọ̀pẹ ẹ̀kọ́ ẹ̀dú ẹ̀kọ́ irúnmalẹ̀ o Ifá ní kí tẹ̀sọ̀ Ifashade.com. dológun Oríkì Ifá Odògbèmí. ní kí àgbààgbà mẹ́fà o Ifá ní kí nẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ mọ́jà dí Ifá ní kí lẹ́ràn lọ́bẹ̀ mọ́jà rẹ̀ títí dẹ́rẹ́ léegun gbogbo òwúrò sọ pé Ifá ní kí lónìí máa rẹ̀ nínú ìlú mẹ́rẹ̀ o gbogbo òwúrò sọ pé Ifá ní kí lónìí máa rẹ̀ wọ́n mi náà gbogbo òrò ẹ̀pẹ̀ Ifá ní kí lónìí máa rẹ̀ mo ní ẹjẹ́ àpè ẹjẹ́ àpọ̀pẹ́ mọ̀mọ́jà pẹ̀lú mọ̀lẹ́ ẹgbẹ́ oní babaláwo ẹni tó wúlò gún ẹni tó wúlò gbọ̀n ó ẹni tó sọ láàdọ́ta gbogbo òwúrò sọ gbẹgbẹ àríla ó bàtà ṣe o gbogbo òrò sọ gbẹgbẹ àríla ó bàtà ṣe Ọ̀rúnmìlà o gbogbo òwúrò sọ gbẹgbẹ àríla ó bàtà ṣe. mo ní ẹni tó dúró ẹkù dúró ènìyàn tó jókòó ẹkù kalẹ̀ o ojú tẹ ẹnu wòran ọ̀pẹ ojú tẹ ẹnu wòran ẹ̀dùn ojú náà ò ní fọ́ ọwọ́ tẹ ẹni fún mi lówó ọwọ́ náà ẹ níbi làkú ọmọ lè gbòòrò gbogbo òwúrò sọ gbẹgbẹ àríla ó bàtà ṣe o gbogbo òwúrò sọ gbẹgbẹ àríla ó bàtà ṣe Ọ̀rúnmìlà o gbogbo òwúrò sọ gbẹgbẹ àríla ó bàtà ṣe. Ifashade.com. Oríkì Odògbèmí. ẹgbẹ́ oní babaláwo ẹni tí ń ṣeré Ifá ẹni tí ń ṣeré ẹ̀dú irúnmalẹ̀ ọgbẹ́ gbogbo ẹgbẹ́ oní babaláwo mo ní ó dìwò yìí ìjẹta ẹgbẹ́ oní babaláwo tèmi tẹ̀ ṣeré Ifá olùgbẹ́lọ̀ bàbá mi olùgbẹ́lọ̀ yèyé mi olùgbẹ́lọ̀ ọ̀gá mi Adépọ̀jù Àkànjí ọmọ aládé tó ní máa lóní òní séwu ṣé máa lọ sí òsì kankan o Adépọ̀jù Àkànjí ní máa lóní o ní séwu Ọ̀rúnmìlà o Adépọ̀jù Àkànjí ní máa lóní òní séwu
ó ní ṣéwù ọ̀gá àrí àgbàdì o. ṣéwù Ọ̀rúnmìlà ọ̀gá àrí Adégbọ́jọ Àkànní nígbà ibà tí a ń pè é rí ibà ní àpè yéye ibà fún nàjà ibà fún rokoroko níjọ wọn sọ orúkọ wáyé ayé nàjà ayé rokoroko èròkú èrò ọ̀bá wà wọlé ìkú lójú pópó báyìí wọn náà ìkú lọ́rùn o gbogbo oró sọ pé ibà ní wàhálà ìkú lọ́rùn Ọ̀rúnmìlà o gbogbo òwúrò sọ pé ìbárí wá láì. orí ara ìkú lọ́rùn o gbogbo òwúrò sọ pé ìbárí wá láì. kú lọ́rùn Ọ̀rúnmìlà o. ifasade.com Oríkì Ọdúngbèmí. Ìbá pẹ̀lẹ́ ọmọ ẹ̀dú. Ìbá pẹ̀lẹ́ ọkùnrin kùkù dàrú òkèèjẹ̀ tí ẹgbẹ́ oníbabaláwo. Ìbá pẹ̀lẹ́ mojímogé ọ ní moróhùn délú. Ìbá mojímogé ọ ní mẹsàn-án láwẹ̀ o. Ìbá mojímogé ọ lépo lọ́bẹ̀ mọ́jà dí. Lọ́bẹ̀ mọ́jà dídá alágẹnu. Gbogbo òwúrò sọgbẹ́ fìràrí la ó bọ̀ tá ṣe. ẹ mọ̀ pé bá ń bẹ́ o gbogbo òwúrò sọgbẹ́ onílẹ̀ gbà. Bá ń bẹ̀ Ọ̀rúnmìlà o gbogbo òwúrò sọgbẹ́ onílẹ̀ gbà pé bá ń bẹ́. Ibà ní àtàbàdà àbíjì dọjọ́. Bíbá fún ọ nídìí kùnrin. Àbùmọ́ nídìí bìnrin. Ìjọba fún mọ́ òbí mọ́. Ẹnẹ́kára ẹ̀yẹ ẹ̀bọn nìkan wá ṣe. Àwọn akẹ́kọ̀ọ́ lọ́tì máa túbọ̀. Ibà ní wọ́n bá bí. Bẹ́ẹ̀ ṣàìbẹ́ ẹgbẹ́pọ̀ ó jàre. Ọwọ́ bèwé wọn ti tẹ̀sẹ̀ gí. Ibà ní wọ́n bá bí. Bẹ́ẹ̀ ṣàìbẹ́ ẹgbẹ́pọ̀ ó jàre. Àdìrẹ gbogbo máa tó pọ̀ mọ́ nínú. Èrò pé èrò ọba ìbá ń kọ́ mọ́ á bọ̀ wá fún wa. Ẹ̀kọ́ máa bọ̀ wá fún wa o. Èrò pé èrò ọba ìbá ń kọ́ mọ́ á bọ̀ wá fún wa Ọ̀rúnmìlà o. ifasade.com Oríkì Ọdúngbèmí. Ẹyẹ wá ṣeré mo lè mi ò ṣeré. Ẹyẹ wá jà mo lè mi ò jẹ ẹ̀jà o. Ibà ní ẹyẹ ní ewó ń bẹ. Ibà ní ẹyẹ ní ewó ń bẹ. Mo ní ẹyẹ mi àti dígungi. Ẹyẹ mi àtòkè sọ̀kalẹ̀ o. Àdúrà mo yé polú. Tí ń jẹran àgbọ̀n yó. Jẹ́bi ò jẹran àgbọ̀n mọ́. Ìbá bíbí ọmọ ẹyẹ oko. Èrò pé èrò ọba ìbá rí wa. Aláìkú lọ́rùn. Orí aláìkú lọ́rùn o, èròpọ̀ àìsàn ọ̀fẹ́ ìbáríwá ara yìí. Kú lọ́rùn Ọ̀rúnmìlà o, èròpọ̀ àìsàn ọ̀fẹ́ ìbáríwá ara ìkú lọ́rùn. Ibà gbẹ̀lẹ́ mo nílé ọ̀rọ̀ ibà gbẹ̀lẹ́ ara òkè kẹ̀tì o. Ibà tí o wá gbé ní bó ṣe pé èkújẹ ìyàwó lóde Òṣogbo. Ibà ò bá tètè súré wá gbé mi bó ṣe pé sẹ̀rẹ̀gbẹ̀dẹ̀ awogun mọ̀ sọ o. Ibà súré wá ò wàrà gàbù mí. Kó pásíjọ làsọ́dọ̀ àwa. Ìwòwò sọ̀pẹ̀ bá ń kórè bọ̀ wá fún wa. Kórè bọ̀ wá fún wa o, gbogbo òwúrò sọ̀pẹ̀ bá ń kórè. ifasade.com Oríkì Ọdúngbèmí. Gbogbo òwúrò sọ̀pẹ̀ bá ń kórè bọ̀ wá fún wa. Ìlànà ẹja pé ẹja gbọ̀pẹ̀ mọ̀mọ́ ẹja pẹ̀lú o. Ibà pẹ̀lú ọmọ onílé ibà pẹ̀lú ọmọ onílé ibà pẹ̀lú ọmọ òun lẹ̀ o. Ibà mojímogé ọ ní moróhùn délú. Ibà pẹ̀lú ọkùnrin kùkù dáàró òkè ìgẹ̀tì ẹgbẹ́ oníbabaláwo ẹja oníbi. Ènìyàn tó bá já òní alógún ẹrú. Ènìyàn tó jáwó oní alọ́gbọ̀n ní wọ̀n bá wó. Èèyàn tó jáwó tó máa bá bẹ́ẹ̀ gbẹ́dọ̀ ọ̀hún láyé. Èèyàn tí ò gbèyẹ rẹ̀ bókì bákò ní mẹ́bọ. Bókì bákò ní mẹ́bọ o, èèyàn tó gbèyẹ rẹ̀ bókì bákò ní mẹ́bọ Ọ̀rúnmìlà o. Èèyàn tó gbèyẹ rẹ̀ bókì bákò ní mẹ́bọ. Ní ẹja gbé ẹja gbọ̀pẹ̀ màmá ẹja pé wọ́n máa lẹ̀ ẹgbẹ́ oníbabaláwo. Ibà pẹ̀lẹ́ ibà onílé ọ̀rọ̀ ibà pẹ̀lẹ́ ọmọ ọ̀gbọ̀ngbọ̀n lẹ́ ọba. Èmi bá sàmì ọ̀pọ̀ ọmọ ẹ̀dùn ọmọ agbẹ́mi ẹ̀gún mo dé bí mo ṣe dé. Onílé lánàá olú ẹgbẹ́ oníbà. Gbogbo òwúrọ̀sọ̀kọ̀ onílẹ̀ ẹgbà pé bá ń bẹ. Ẹgbà pé bá ń bẹ o, Gbogbo òwúrọ̀sọ̀kọ̀ onílẹ̀ ẹgbà pé bá ń bẹ Ọ̀rúnmìlà o. Presentó Ọdúngbèmí Producciones para ifasade.com. Kòkòrò gidi gbà nínú ìgbẹ́ ẹni tí ìbí dídó bẹ̀ nínú ìbí dídó. Ìwé abábákayọ̀ dé.